èèpà àwọn US wọ́n ti dé sí Nàìjíríà US wọ́n ti gbé fighter jet wọ́n ti gbé dé Nàìjíríà tí báyìí ẹ̀yin olórí burúkú bandits Boko Haram ISWAP ayé yìí ti bẹ́lẹ̀gbẹ́ ẹ̀ lè ṣoríire ẹ̀yin olóṣèlú oníjẹkújẹ ọlọ́wọ́ bá ti yí jẹ́ ìdí bẹ́ẹ̀ ṣe bá ti Nàìjíríà jẹ́ tí máa bàjẹ́ ní lágbára ọlọ́wọ́ ẹ̀yin olóṣèlú tẹ́ bàálù ìjẹ́ ọ̀run máa baṣẹ́ ọwọ́ yìí jẹ́ ìdí gbogbo tẹ́ kó jọ ẹ̀ẹ́dì fi kọ́ bọ̀ lẹ́ẹ̀sílẹ̀ dọmọ tẹ́ máa fi kú ẹ̀yin olórí burúkú yìí. orúkọ mi ni Mr. YS Amẹ́ríkà ti dé sí Nàìjíríà tó máa tó next week tí wọ́n kébó sọ fún last week pé títí ní wíìkì yìí wọ́n máa dé wọ́n ti dé báyìí sí wọ́n ti dé pẹ̀lú fighter jet wọn ó ti yẹ wọ́n dé kọ̀ọ̀kan àwọn kan ti wà tán ti àwọn kan ti dé tẹ́ pé tí ìmọ̀kan ti dé o èyí tá a ṣe mọ̀ nìyẹn o àwọn míì wà tẹ́ pé ó ti yẹ sí máa fọ̀ sórí mo sọ fún ẹ pé Nàìjíríà yìí ó ṣe tó fẹ́ gba ìtura bẹ́ẹ̀ ṣe darí wa ríboríbo ẹ̀yìn lídà yìí àpò ara yìí nìkan lẹ́mọ̀ ẹ̀ ní sórí ire tọmọtọmọ yìí ẹ̀yin lórí burúkú ẹ̀dẹ̀ fi àjẹ́ wá lù ìdé ni pé ẹ̀ tún fún wa lówó ẹ̀ fún wa níṣẹ́ ẹ̀ fún wa lọ́nà ẹ̀ fún wa lóúnjẹ ẹ̀ fún wa lómi ẹ̀ tún fún wa láàbò bandit tún pa wá kò lè dáa fún yín. US America ó ti dé àwọn sójà US ti dé ṣé ẹ̀rí ẹ̀yàn olóṣèlú tẹ̀ǹtù lu ìṣe tí yín máa dáa torí gbogbo bẹ́ẹ̀ ṣe wà kọ́ máa ní nínú 100% àwọn tó ń ṣe olóṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn tó ń ṣe dáadáa nu wọn bóyá náà jẹ ẹyẹ kan àbí méjì lọ àwọn tó kù ó lè ní wọn gbogbo owó Nàìjíríà wọn ti pín mọ́wọ́ gbèsè ti pa Nàìjíríà ẹ wò tí US wọn bá pa gbogbo wa kọ́ pa gbogbo wa ẹ má jẹ́ kọ́ wọn lórí wáyé sá lọ o ẹ má ẹ̀yin Amẹ́ríkà ẹ má jẹ́ kọ́ wọn lídà wáyé sá lọ o ìmí ìwà nù wọ́n mọ̀ ọ́n pa àwọn bandits yẹn wọ́n mọ̀ ọ́n pa ẹ̀ ó ti yẹ orúkọ mi ní Mr. YS Twile Jagaban bàbá Tinubu kò ní bàjẹ́ fún yín o àgbàwó ńlá my president ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn US kán bá wa flush gbogbo àwọn orí burúkú àwọn bandits yẹn dànù bàbá alálùbáríkà ní bàbá Tinubu ẹ ní jábọ̀ o ó ti yẹ yín ẹ bá wa flush wọn dànù God bless you thank you.